OPC Ìbà Gani àyà ń kò yín gan àyà ń kò yín gan ẹ ti fẹ́ hàn bó the fact pé ìkọ́tẹ́ rí tẹ̀rù wípé ẹ fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún àwọn ọmọ Yorùbá ní ilẹ̀ bàbá wọn, àwọn kan ò gbúdọ̀ rìn síbí, ibi tẹ́yìn bá ti tẹ̀ nílẹ̀ Yorùbá ẹlòmíì ò tún gbúdọ̀ tẹ̀bẹ̀ sẹ́sùn ó jẹ́ family house yín tí ò bá jẹ́ àrífín náà àrífín ni ara nǹkan tá à ń sọ fún yín nìyẹn tí ò bá jẹ́ ọ̀rọ̀ àrífín how dare you láti máa àdírẹ́sì ọba Ìbẹ̀jú Lẹ́kì àlejò tó máa gbà àlejò tó hàn nígbà tálẹ̀ yín kẹ̀dẹ̀ máa wá wò ìbátẹ̀ jẹ́ pé OPC ààrẹ Gani Adams chapter wọ́n wu ìwà tó gbádùn tó jẹ́ wípé wọ́n fi ọkàn àwọn èèyàn balẹ̀. À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín. Ẹ̀ka alẹ́ fún ètò. Yes sir, àwọn ọmọ Gani ló ní kí wọ́n máa welcome Ìgbòho. Ẹ máa gbọ́, mo ti gbọ́ ọ̀yà, mo ti gbọ́ gbogbo ẹ̀. Ṣé rí Gani kan sojú ayé ni? Ṣé gbọ́ mà? À ń gbọ́ yín dádì. Ọkàn sojú ayé pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ yẹn ni. And tẹ́ bá wo interview rẹ̀ nígbà tí ó sọ̀rọ̀, ó sọ pé ojú ọ̀run tẹ̀yẹ fún láì fapá kanra. Ó sọ sí. Network. Hello, àṣẹgbọ́ yín padà. Hello sọ statement kan. Pé ìgbà tá à ń dá OPC lẹ̀, àwọn ọ̀gbàṣẹ́ lọ́wọ́ pẹ́sidẹ́ǹtì, àwọn ọ̀gbàṣẹ́ lọ́wọ́ gómìnà kankan, àwọn dálẹ̀ nǹkan tó ń dẹ̀ ti achieve within 27 to 40 years pé àwọn jẹ́ wá age of 40 náà wọ́n ti achieve ẹ̀. Èdè ìlara ni èdè tó sọ yẹn. Ẹ fi kẹ́tẹ̀ ẹ rí i pé ìlara òkú nínú ọ̀rọ̀ Gani. Bí àbáyé tẹ́ bá rí táwọn ọmọ rẹ̀ ń sọ nǹkan kan, ọ̀rọ̀ tá a bá fọ́ sínú fèrè, òun ni fèrè ń sọ síta. Ṣé Gani lọ máa tọ̀ ń rìn wá ní àbíkú wo? Kò yé wa o, òun náà ni o. Ta lọ máa tọ̀ ń rìn wá láàrin òun àti Ìgbòho? Òun náà mo ń béèrè, ṣé Gani lọ máa tọ̀ ń rìn wá ní àbíṣẹ́ sáà? Ṣé rí ẹ rí i pé mo sọ kankan, ibi tí wọ́n ń bá ọ̀rọ̀ wọn lọ, ẹ rí i pé àwọn èèyàn máa sọ kò ní wọn láàrin títì ẹ̀kọ́ lẹ̀. Ẹ ti gẹ́sẹ̀ ẹ̀kọ́ tí mo sọ yìí lẹ̀, àwọn èèyàn sì máa sọ kò bá wọn láàrin títì. À ń dè kúrò ọ̀rọ̀ ẹ̀kọ́ tó ń gbọ́ pẹ̀ sáwọ̀. Ṣé rí gbogbo tí Gani sọ tó ń sọ pé ìgbàkàwò kan ojú ayé lásán ló ṣe. Yorùbá bọ̀ sí ní ìgbà tí ọwọ́ bá ìjà jù mọ́ ló máa ń di ẹran kí là ń jẹ tí ì tán. Ní tí Gani sí nìyẹn. Ẹgẹ́tẹ̀ Yorùbá bọ̀ ní tí ọwọ́ bá ìjà jù mọ́ ẹran kí là ń jẹ tí ì tán. Jẹ́ ní a bá jẹ náà tó ti fi sí òní tán ni. Ọwọ́ ẹni tó ń sọ bí ọ̀bá jáde mọ́ ni tó náà tọ́wọ́ ẹ̀ náà bá kàn ní tí ń pín kò ní sọ bẹ́ẹ̀ ní tó ń ṣe Gani nù. Ó ti yé mà. So ráìtì wo ni ọmọ OPC ní láti máa wọ̀nù èèó kábíyèsí wípé àlejò tán gbúdọ̀ gbà àlejò báyìí wọn ò gbúdọ̀ gbà ráìtì wo. Ṣé ìta bá ní pé káwọn wọ́n ní àyè pé kúrò ọ̀dà kúrò ọ̀dọ̀. Mo fẹ́ máa nípọn lára bí wọ́n. Ṣé ìbọn máa. Bẹ́ẹ̀ ni sà. Àyè pé kúrò ọ̀dọ̀. Ó fẹ́ máa nípọn láyà bí ìrà. Bá jẹ yóò tán. A máa wá bẹ́kùnbẹ́kùn kiri. Máa wá kú kiri bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ọmọ Gani. Sẹ́mu ẹ̀yẹ bí ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ jàbútẹ́ ni kò ní túmọ̀ sí. But bá a ṣe ń pariwo wọn yẹn, òun ló ti dá kí wọ́n lè bá a mọ̀ fáwọn ọ̀dàmọ̀ kẹ̀kẹ́. Àwọn sọ nísìnyí pé ìrù ẹkùn àwọn ọmọ wọn rí o, wọ́n fẹ́ dá divide and rule sílẹ̀ ni o. The same ìrù ẹkùn tí àwọn kábíyèsí fọwọ́ sí, tí olórí gbogbo àwọn ọba, olórí gbogbo aládé, torí bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé, wọ́n ti endorse ìrù ẹkùn, wọ́n dẹ̀ support ìrù ẹkùn with 1 million naira. Ẹ máa gbọ́ mà. Ọlọ́run ò ní jẹ́ wọ́n fọwọ́ sí ìrù ẹkùn àwọn ọmọ Gani Adams. Láíláí. Torí tí a bá fọwọ́ sí, ó lè jẹ́ bá ní wọ́n dàrú. Ẹ ti gẹ́tẹ̀. Ṣé rí
ọ̀rọ̀ kan wà ní bíbélì dáhùn àdúrà kan wà ní bíbélì dáhùn gbà èèyàn bí Ákánì tó lóun fẹ́ bá wa rìnrìn àjò ẹ̀mí mímọ́ ọ̀yájà padà lẹ́yìn wa. àmín Jésù. Ákánì làwọn ọmọ Gani Adams sọ ọlọ́dẹ ti dá wa padà lẹ́yìn CSI ẹgẹ́ fi dúró sọ. ó yé mi. ẹ rí i pé mo mú àwọn bí mo ṣe mú ti Yorùbá wọ̀ mo mú bíbélì náà wọ̀ lẹ́kọ̀ọ̀kan ibi tó ti kù ló ti mọ́ra wọn. sẹ́rí kọ̀dẹ̀sí bá sì ṣe polo tí ò ní rò pẹ́. bẹ́ẹ̀ni sà. sẹ́rí ẹni tí ẹ bá ti fi omi lára bí òye ìwà lára náà ní ọmọ títí tí ó fi jáde láyé. lára wọn sì níjà ìlara kì í tán bọ̀rọ̀. kì í tán bọ̀rọ̀ yóò bá bọ̀ ẹgẹ́ tẹ̀ wọ́n lọ́tẹ̀ ní ojú ọ̀yà. lórí ọ̀yà tó rí ọ̀tẹ̀ yẹn bá pa ọ̀yà tó tóbi gan-an. a ní kítún ní kéde àti kítún ni. a ní ọgbọ́n ọmọ kékeré báyìí náà lọ pa. tó ẹkú ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ìtọ́nà sẹ́rí CSI àti Tinubu ọlọ́run náà mọ̀ ẹ̀yẹ̀ wọn ni. ẹ jẹ́ kí n sọ pàtó fún yín ọlọ́run náà mọ̀ ẹ̀yẹ̀ wọn ni. omi ìṣòro tó ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ tí ọlọ́run fẹ́ fún Yorùbá ní òye ìtura tiwọn ọlọ́run náà mọ̀ pé àmì ẹ̀yìn ìpàdé ara ni. ẹ ti gẹ́sì tí mo sọ. bẹ́ẹ̀ni sà. kí èèyàn ọba jẹ́ ìbàdàn lọ́tà èèyàn ní débi tó ń lọ. bọ̀rọ̀ ọmọdé yẹ mọ́ sọ ó ní gbogbo àwọn tó ń gòun ní kẹ́sẹ́ àwọn náà tètè ń jẹ́ kí ìrìn àjò yẹn kó yá. bẹ́ẹ̀ni. àwọn tó ń gbógun tí òun tó ń gbógun ti ṣe ọwọ́ òun àwọn náà jẹ́ kóun máa múra sí kó yẹ kóun máa ṣiṣẹ́ yẹn lọ kóun má stọ́ọ̀pù. sísá sẹ́ẹ̀rì tí ọba lọ́tà sẹ́ẹ̀rì tí ọba sí ogun èèyàn ní ní ìkógun. tí ò bá sí ogun èèyàn ní ní ìkógun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ogun bá wà lèèyàn lọ ní ìkógun yìí. ẹtikẹ́tì tó ń sọ ọkẹ́ ni ó wà ní olójú ọ̀dọ́ jagun tàbí ó sọ pé òun kó lójú ogun. téèyàn bá lọ sójú ogun tó wíìnì lọ́hùn á kẹ́rù á kó ara àwọn tó tún wíìnì yẹn á tó kún ọ wálé. tó já sí wípé bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìkan lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ̀ ń jọ́sìn Ìgbòho àti ìlú Ẹkùn. 100%. ó ti tán. It's a finish. 100%. It's a finish. ẹ ṣe torí ká lè gbé next call ẹ ṣeun. hello kọ́là bàmí ẹ kálẹ̀ olórí TikTok ṣé dáadáa lẹ́wà ní ọmọ ọkọ tó ṣẹlẹ̀ wọ́n tún ti tọwọ́ bọ TikTok náà gbogbo nǹkan náà tọwọ́ bọ omi ìmọ̀ ọkọ tára lẹ́mi ṣe lórí gbogbo kíní system mi wọ́n ti da gbogbo everything mi rú. wọ́n tọwọ́ bọ ní ayé ara wọn ni. ọkọ mi ni ọkọ mi ló tọwọ́ bọ gbogbo ẹ̀ tó da gbogbo system yẹn rú lálẹ́ àná òun ló da gbogbo every garden thing. àwọn tó ń ṣe kíní ni mò ń sọ àwọn tó ń flash lèmi sọ. èmi mi ò tẹ bọ́dà nípa àwọn ọmọ ẹ jẹ́ kó máa flag mi òun ló da gbogbo. ṣé wọ́n flash ẹ̀mí ara wọn kó láyé ojú ń kọ́ wọn ni wọ́n flash ẹ̀mí ara wọn kó láyé. Ìṣọ̀lá kí ló rí sí fídíò àná. ẹ rí ibi tó fi máa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi tó máa nípọn díẹ̀ ni kò sẹ́ni tí ò gbọ́ ọ̀rọ̀ màmá Sunday Igboho kó tó kú láyé kò sẹ́ni tí ò gbọ́ ìdílé Sunday Igboho oríkì ẹ̀ kò sẹ́ni tí ò morúkọ bàbá Sunday Igboho kò sẹ́ni tí ò morúkọ ìyàwó Sunday Igboho kìíní ìkejì ó di mélòó kò wá sí ẹni tí ó mọ̀ ìlú tí Sunday Igboho ti jáde ṣe gbọ́ ti Gani rí wẹ́ṣọ̀ mo bí gbogbo yín o. ọ̀rọ̀ yẹn lágbára o. iṣẹ́ gbọ́ ti Gani rí so ẹ tó pèèyàn ló mọ̀ lè ibi tẹ́ máa ti mọ̀ pé ọmọ. ẹ gbọ́ òótọ́ ni òótá ló morí kí Gani lóòótọ́ mi ì gbọ́ rí o lóògùn ọ̀fẹ́ lèmi kàn máa ń gbọ́ lóògùn ọ̀fẹ́ o ẹ máa sọ̀rọ̀ mi òótọ́ ni. bí kò máa yí orúkọ àwọn balógun ló ń lo ibà fún òun gbépa sórí ààrẹ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta pàtó máa dé Yẹmọ tó dọ́dọ̀ bàbá ẹ̀ lánàá ṣó gbàgà lọ ṣọ́ọ̀ fún ní àga tó ju àga lọ. mo tún wá tọ́jú yẹn ṣe rí èyí tó sọ pé àwọn fẹ́ pòwé lẹ́kọ̀ọ́ ẹ bèrè ilé wọn kẹ bèrè orúkọ bàbá ẹ̀. ṣé Ìgbòho lọ sí ṣebí Bàrígà bíbo náà lọ lẹ́nu ọjọ́ mẹ́ta.
ṣé wọ́n rí mẹ́rin. àní èyí tó ń polówó sẹ́ páwọn ò fẹ́ pé Ìgbòho lẹ́kọ̀ọ́ níbẹ̀ jò lẹ́kì ẹ ẹ̀. béèrè orúkọ ẹ̀. ok ẹ béèrè orúkọ ẹ̀yin tí ẹ̀. islander gangan rèé ẹ̀yin gan lẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ Èkó gangan. so ẹ sọ fún pé àwa tí àwọn pè yìí o. àwọn islander ẹ sọ fún pé àbàyàláyé rẹ̀ rí wíyà. tó já sí wípé ẹ̀ ń dúró dègbà tí Ìgbòho máa dọ́dọ̀ bàbá wa níbẹ̀ jù. àwa Èkó gangan là ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni o. tóun bá fẹ́ jáde kó kọ́kọ́ sọ ìdílé tiẹ̀ kó dárúkọ bàbá ẹ̀ lẹ́kọ̀ọ́ kó sọ iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe fẹ́kù tó fi ń jẹ́kù. ẹ̀gbọ́n mi sísá mi ẹ̀ máa gbé tó bọ̀ orí wọn yí ni wọ́n ti forí gbágádà. wọ́n náà ti forí gbẹ́gẹ́dà bàmí bàbá 20 ṣé dáadáa lẹ́wà bàmí ay àjíǹdàrà máa jẹ́ o. àṣẹ wà. ṣàlàáfíà lẹ́wà bàmí. mo wà wá kó ètò 01. bàbá wọ́n ní kí òòṣà bàbá tẹ̀ tí bàbá wa onírìṣà ti háàdì morúkọ òòṣà lánàá olú ọmọ wa wọ́n ní kí olú ọmọ Ìgbòho kó má ẹ̀yin tí kí ló ti ẹ̀ ṣẹlẹ̀ gangan ẹ̀yin tí aládà gangan náà lélẹ́yìí ẹ̀yin tèkó lélẹ́yìí wọ́n ní mo ti gbàgbé gan bàbá wọ́n ní ẹ̀yin tèkó ẹni pé kí òòṣà má wá sí Ìbẹ̀jò Lẹ́kì. kò sí jẹ́rí ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ yèyé èmi wà nínú àwọn kọmitì tí Yèyé Dára family. Yèyé Dára ọmọlúwàbí media committee bẹ́ẹ̀ ni. media committee and Èrò Ẹkùn fans club. Ìgbòho lóyè fans club in diaspora gbogbogbò. live and direct. no body padà. Kai. tó ṣe rí ẹni tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kan tí brọ́dà mi tó sọ̀rọ̀ tí wọ́n ní sọ̀rọ̀ kan. àwọn tó sọ̀rọ̀ yẹn wọn ò níran ní Ìbẹ̀jù Lẹ́kì. then kò dé sí wọ́n ní ọba lónílẹ̀ àti ẹ̀kún ẹ̀. kò sí even though kí bàbá ẹ̀ lórúkọ ní Ìbẹ̀jù Lẹ́kì bàbá ẹ̀ gan ò ní ẹ̀tọ́ láti sọ nǹkan wọ́n ní àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní ọmọdé ò mọ kinní kan. ọmọdé ò mọ ògùn ó ń pè lẹ́fọ̀ọ́. wọ́n ní kinní kan ò mọ àwòdì but màmá ẹ̀ ló mọ àṣà adìẹ ò mọ àwòdì ṣùgbọ́n yàrá ya adìẹ ló mọ àṣà. òun tó ń sọ̀rọ̀ yẹn akó arapa abitọ́ funfun lẹ́nu nírú wọn wọ́n jogún ẹ̀ lẹ́nu bàbá ọ̀gá wọn ní gẹ̀gẹ̀ ni jẹ́ ti understand. kò sí bàbá ẹ̀ gan ò lè pàtàn kò lè sọ kò lè pàṣẹ kò lè fọwọ́ lálẹ́ nǹkan pé ọba máa lápè ọba Ìbẹ̀jù Lẹ́kì ọba òòṣà ni ọba ìbílẹ̀ ni ọba asian ni kì í ṣe ọba tọkàn kiri ti àdúgbò Ìbẹ̀jù Lẹ́kì kò nẹ́tọ̀ọ́ bàbá ẹ̀ gan ò lẹ́tọ̀ọ́ ẹ̀yin máa wòran ṣebí CSI ti wá sí Bàrígà Ṣómólú Bàrígà ẹ̀rù mọ́ ìgbé wọn gẹ́gẹ́. ẹnìkan sọ̀rọ̀ kan nínú ọmọ Ìgbò kan sọ̀rọ̀ kan mo dẹ̀ wo ọmọ Ìgbò yẹn pé ṣé èèyàn lélẹ̀ ìṣá ẹ má ẹ̀ka dá wa padà sẹ́yìn bọ̀ kíkọ̀ sáré yíyan nàná ẹ má bínú. no wàhálà. ó ní àwọn bírọ́dà òun tọ́wọ́n náà ń ṣe gẹ́gẹ́ bí nǹkan tí Sunday ń ṣe ó ní wọn ò gbé gbèsè ó ní ọ̀tọ̀ ní ìwé kíkà ọ̀tọ̀ ní ọpọlọ ó ní tẹ́ bá ń sọ pé ẹni yóò kàwé báwo ló ṣe fẹ́ ṣe é tí wọ́n dẹ̀ kàwé ẹni tí ò kàwé yẹn ó dẹ̀ nọpọlọ jù ẹ lọ ó ní ẹ wo Sunday Ìgbòho ìwé ìbò ṣe ń sọ pẹ̀lú ohun intonation wọn. bẹ́ẹ̀ni ó ní kò sí ó no respect gbogbo traditional ruler ó ní ẹ wo bó ṣe rí ó ní ẹ wo bó ṣe ń ṣe ó ń dọ̀bálẹ̀ everywhere ló. ó fi wá yan gan-an lárùn. ó náà dẹ̀ ń gbà tọwọ́ tẹsẹ̀ ó náà gómìnà náà á dọ̀bálẹ̀ baálẹ̀ ó ní gbogbo traditional ruler ó ní gbogbo àwọn elders and elders wọn ó máa dọ̀bálẹ̀ fún gbogbo wọn. àtọmọdé àtàgbà. ó náà wọn brother àtọwọn
àwọn ò tiẹ̀ fi tí wọn ò fi tàgbà ṣe wọn ò fi kí olóhùn náà ló bá débẹ̀ yẹn oníbọ̀ tó náà ẹ̀dẹ̀ máa sọ ń kọ́ pé kò kàwé oníṣẹ́ kò kọ́gbọ́n orí ni so mo kàn sáré yàbá bẹ̀yẹn ni ṣe rí ọ̀wọ́ lọ́wọ́ bọ̀ onígẹ̀gẹ̀ wọ́n máa padà ní high blood pressure ní àfàìmọ̀ kò sí ọgbọ́n èyí tó ń lo Caro White tó ń sọ̀rọ̀ nǹkan pé ó ń fẹnu ó ń ṣe gbá ó ń ṣàwó pé CSI kò lọ́rọ̀ kankan lẹ́nu ṣé wọ́n ti fojú ara wọn rí lánàá. no wọ́n ti fojú ara wọn rí ọ̀gá wọn ní gẹ̀gẹ̀ náà wọ́n ti fojú ara wọn. ẹni tí gbọ́ nǹkan tó tí ọ̀rọ̀ Yorùbá sọ ni Ọlọ́run náà tún sọ ó ní ẹni tóun bá gbà fún ó ní kò lálébù kankan lára. ọ̀rọ̀ náà dẹ̀ tún tẹ̀síwájú bàbá mi wọ́n ní Ọlọ́run kọ onígbéraga ó sáfùtọ́ yányán ẹ̀mí mímọ́ Bíbélì fi yá ẹ wá wípé kí a rẹ ara wa sílẹ̀ pátápátá nígbà tá a bá rẹ ọkàn àti ara wa sílẹ̀ ìgbà yẹn wọn Ọlọ́run á gbé wa ga ju bí tí a ò expect ó ní nǹkan tí mò ń rí pẹ̀lú Ìgbòho yìí. ẹ̀wọ̀n kan tí brọ́dà mi sọ lẹ́ẹ̀kan máa ń mẹ́nu lé ọ̀rọ̀ yẹn wípé kí ni ìtumọ̀ ibà you are just ó kàn ajáke orúkọ ó kàn associate orúkọ mọ́ra ẹ̀ kò sí ajagunta kankan tó ń jẹ́ ibà you are just use that one to polish your name then gbogbo compete pẹ̀lú olórí aládé tó wọṣọ funfun ǹjẹ́ wọ́n rí jagunjagun kan tó ń wọṣọ funfun tó ń gbọ̀pá ni kò sí náà even though Sunday Igboho CSI gangan fúnra ara wọn ẹ wọṣọ tí màá yẹn wọ̀ very fitted aṣọ ló máa ń wọ̀ ó wọ native ó máa wà fitted ni kì í ṣe pé kó kàn gbé kùn síwájú bí gbàtájà jẹ òkú tó jòkó ẹran náà ó wá sọ pé ìjà olófẹ́jà nígbà tó gba kínní ìṣòwò ni gbogbo àwọn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò sórí wọn tó fọwọ́rọ̀ rí kú ni. ìwọ wá gbà wá jókòó sílé o sọ ń gbọ́ pé wọ́n fẹ́ pa ẹ́ ṣé kò wọ́n kó tó pa ni. tó jẹ́ sí wípé gbogbo àwọn tó bá ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ń kú ikú ìgbẹ̀yìn wọn ò kì í da wọ́n ń kú pé. ikú ajá ló ń kú náà ikú ajá ló máa ń kú. Ààrẹ fẹ́ fi ìgbésí ayé tuntun lọ́lẹ̀ nìyẹn o. ikú kò jọ ìṣẹ̀dálẹ̀ ni kò jọ ó lérò pé òun lè fọwọ́rọ̀ rí kù náà gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò fọwọ́rọ̀ rí kù wọ́n ń kú jálajàla. nítorí ẹ̀ ní bá ṣe ń yẹrí fún many things ìbádẹ́ ti pariwo wá síta ó láǹtí òun kábíyà máa wá gbọ́ bàbá ẹ wá gbédè tó sọ ó ní gbogbo wa kan tí àwọn àǹtí òun pé kó ń lọ jagun ògùn ìrònú àti ètí ìjagun Àníkẹ́ dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá ni ok ọ̀nà tí wọ́n ó ní ṣùgbọ́n àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lágbára ó ní wọn ò pé òun pé kóun kọ́ pé òun sáàárín wípé kí wọ́n wá dá agbára jọ fún òun tóun máa fi lọ sójú ogun yẹn ṣùgbọ́n ibi tí èrò olóhùn ti wá bà mí ni wípé Ìgbòho wá bèrè wípé kán dá agbára jọ bàbá Ọọ̀ni ló wá sọ lánàá wípé àsìkò ti tó láti dágbára jọ fún Ìgbòho mi ìmọ̀ bóyá àárín yẹn yé yín sà. yeye ẹ jẹ́ kí n sọ kíni kan fún yín. kí ni mo ṣe fi mí lẹ̀ wọ́n perí mi ni wọ́n perí mi burúkú èmi lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ gbogbo nǹkan tẹ́ bá sọ àbí tẹ́ ẹ ṣe níbi lórí ti tèmi lọ́wọ́lọ́wọ́ ó jẹ́ tìpín yín mi ìbá yín pinnu ẹ̀ mi ìbá yín pín ẹ má sọ̀rọ̀ yín. ẹ̀yin nǹkan tẹ́mi kan tíra láti sọ ní kan pé ó ní láti máa sọ kí ló ń pè lẹ́tà ara ìgbéraga ìgbéraṣánlẹ̀ ìparun tó gbé wọ̀ nìyẹn ó mọ̀ pé tóun bá lọ sọ́dọ̀ wọn ọba báwo ló ṣe fẹ́ kí wọn kò fẹ́ dọ̀bálẹ̀ kó kí wọn. ó máa ń dúró kí wọn ní gbogbo ọba. ó máa ń dúró kí wọn ní torí ẹ̀ ló ṣe ń kọ lẹ́tà ìwọ tó fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn tó ló fẹ́ kọ lẹ́tà wọ́n ní face me and face you is better than 100 letter. wọ́n ò fẹ́ lọ. kó book appointment. kò fẹ́ jẹ́ káwọn èèyàn ráríṣà òun gbọ́ pé òun ń dọ̀bálẹ̀ kò dẹ̀ fẹ́ dọ̀bálẹ̀ torí ìgbéraga ó wá lòun kọ lẹ́tà ṣé lẹ́tà ló yẹ kó kọ CSI tó lọ ṣé CSI kọ lẹ́tà fún wọn. ṣé mọ̀ wípé òun ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò
Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ yẹn ṣe mọ̀ wípé gbàrà tó dé ìjòyè yẹn ó ní bàbá Láàfin sọ fún àwọn wípé ó lójú ọba táwọn gbúdọ̀ dọ̀bálẹ̀ fún ṣe kábíyèsí mọ́ tó já sí wípé ipò òun àti àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá of the same ni bọ́ẹ̀ sọ nígbà yẹn o. Until this very moment mi tí rí kábíyèsí náà nílẹ̀ Yorùbá tí mo rí tán ní ṣe even ìgbà tó ń ṣe birthday gan tí bàbá Láàfin